rọ́bà tí mo kìbọnú òbò mi tí mo sì ń bára mi ṣeré, ọkọ sísítà mi dúró sẹ́nu ọ̀nà, wọ́n sì ń wò mí for good 30 minutes. Mo mọ̀ pé wọ́n wà nínú ilé, àmọ́ yàrá tèmi kì í ṣe yàrá tiwọn, ọ̀tọ̀ọ̀tọ̀ ni yàrá wa. Yàrá ibi tí mo wà mo ń bára mi ṣeré, ìyẹn nínú yàrá tèmi mo ń fi ọyàn mi ṣeré, bẹ́ẹ̀ ni mò ń kọ́kọ́ tọwọ́ bọ inú òbò mi ná. Nígbà tó yá, kí ni okó rọ́bà tó wà lọ́wọ́ mi manual ni, mo wá ti bọnú òbò mi torí eléyìí tí mo mú wá yẹn manual ni, mi mọ̀ pé mi ò fi eléyìí tí mo kàn máa fi síbẹ̀ tá a máa shake fún aláàrẹ̀, mi mọ̀ pé mi ò mú yẹn wá, manual àwọn yẹn ni mo mú dání. Àǹtí Ṣeun, manual àwọn yẹn dẹ̀ tóbi gan-an. Ìgbà tí mo bá ti rí pé bí ìdọ́dá àwọn yẹn ó lò tí mi ò dẹ̀ tí ì charge ẹ̀ ni mo máa ń lo manual àwọn yẹn láti fi, because ó tóbi gan, tára mi ò bá tí ì dìde dáadáa mi ò kì í fẹ́ lò. Ọjọ́ yìí ara mi kàn dìde ni, gbogbo pátá wà níbi tá a ti ń wo fíìmù, àǹtí mi wà ń bẹ, àǹtí mi wà ní oyún, ọkọ wọn wà ń bẹ, àǹtí mi ti wà ẹ́fì ọ̀hún tó kọ́ wọn jẹ wà ń bẹ, bẹ́ẹ̀ ni ọkọ wọn gbórí lọ́kọ wọn lẹ́sẹ̀, wọ́n jọ ń ṣe bẹ́ẹ̀, èmi náà wà ń bẹ, mò ń wo fídíò, ọmọ ọ̀dọ́ wọn ti lọ ṣe nǹkan nínú ilé tí wọ́n ní kó lọ ṣe. Ara mi ò gbé mọ́, mo ní mò ń bọ̀, mò ń bọ̀ jàre, fíìmù ìtẹ̀ ti sún mi jàre, mo wọlé. Àti ṣé mo wọnú ilé lọ nínú yàrá tí èmi wà, duplex nílé wọn, yàrá 4 ló wà ń bẹ. So mo wọnú ilé lọ, mo lọ sí yàrá tèmi wà, mo lọ ń bára mi ṣeré ń bẹ, mo ń tọwọ́ bọnú ara òbò ara mi, mo fi ṣeré. Nígbà tó dé ẹ̀kan náà, mo mú okó rọ́bà náà, mo ti bọnú òbò mi, èmi ò mọ̀ wípé bí mo ṣe dé láǹtí mi náà dé pé wọ́n fẹ́ lọ rest, ẹ̀yin jẹ́ ń rú àwọn jàre. Ó pé dèbè ọkọ wọn fẹ́ wá pè mí ní omi ìmọ̀ tó fẹ́ wá sí lọ́dọ̀ mi o, mo kọ̀ àbí bí yá tí mo jẹ náà pariwo kẹ̀, mo wá ṣe ọkọ wọn sì dúró síbẹ̀ ń wò mí náà. Ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ́ni Reality Show, Olúwaṣeun Àkànjí ni mò ń jẹ́. Ẹ wò ó, ẹ̀yin tí Ògbẹ́ni Reality Show, mo kí yín ẹ ṣé o fún ìfẹ́ tẹ́ fi ń wo fídíò mi o, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, tí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ẹ ní ló ń gbé sọnù bí ò bá ṣe bí ọmọ láṣẹ Èdùmàrè, ẹ wá ní wọ́wọ́ tí o, èní lọ́jọ́ ajé àfilé yín ṣe bùgbé lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ ò ní jẹ gbèsè láṣẹ Èdùmàrè, ẹ ò ní bá wọn lájẹ lọ́rùn o, ọwọ́ báyìí lẹ́ẹ̀mọ́ ní sí lágbára lọ́wọ́ Elédùmarè, iwájú yín ire ni, ẹ̀yìn yín ire ni, ọ̀tún yín ire ni, òsì yín ire ni, nílé báyìí là ń sọ̀rọ̀ àtàrẹ, ayé àfẹnu ire pé ti yín, ayé àfẹnu òwú ti yín láṣẹ Èdùmàrè. Ẹ ṣé mo dúpẹ́, dí ọmọ ọkùnrin ò tó. Okay, ẹ má bínú, ẹ sọ pé mi ò drop account number yẹn. Today I'm going to drop the account number from A to Z. Account number yẹn á wà lórí screen mi. Ẹ jọ̀ọ́ wọ́n ti ń kọ́ lọ́wọ́, ẹ má dá mi dá bùkátà mi o, ẹ̀yin lẹ ní í ṣe. Ẹ má dá mi dá bùkátà mi o, ẹ̀yin lẹ ní í ṣe. Gẹ́gẹ́ bá a ṣe sọ̀rọ̀ lọ́bọ̀, mo ṣáà ń bára mi ṣeré lọ, ọkọ àǹtí mi wà ń bẹ̀. Nígbà tí màá fi wo ibi ọ̀ torí ibi tí wà káròdé wẹ̀ tí màá fi wo bẹ̀, bọ́kọ̀ ní níranù kí ló ń ṣe yẹn? O ní tó ń dùn ẹ ni, o ti fẹ́ ní burúkú ẹ. Èmi ọkọ àǹtí mi kí ló pa use bẹ́ẹ̀ náà, bá a máa ń sọ̀rọ̀, a máa ń ṣeré. O ti fẹ́ ní burúkú ẹ lé àwọn boyfriend lọ́tàn, o rẹ́ ní dùn ẹ. Ní ẹ má pariwo jàre, àǹtí ẹ ti lọ sùn lókè. O ti fẹ́ ní burúkú ẹ, o ti fi lé àwọn boyfriend ẹ lọ́tàn, o wá dúró síbi ìwà ń fokó rọ́bà bá rẹ̀ lájọṣepọ̀ níbi tó kó gidi wà, pọ́nrán gidi wà, wọ́n ń fokó rọ́bà bá rẹ̀ lájọṣepọ̀ oníranú. Ẹ stop jàre, ṣé àwọn ọkùnrin tí ò wà reliable náà ni wọ́n máa lọ máa gbógbó èèyàn fún? Ẹ stop jàre, mo ṣì wà nínú òwò bí mo ṣì wà náà. Ẹ dẹ̀ máa lọ, ṣé ibi kan àti mi lè rìn sínú ilé mi ni? Ẹ máa lọ jàre, ẹ máa bá fọ́ọ̀n jẹ fún yẹn, ṣé bó ti release ó sọ pé ẹ̀kan ni mo fẹ́ ṣe ni, ó ṣe máa lọ sí dúnú, wọ́n bá súnmọ́dọ̀ mi, wọ́n bá tanná tó clear, stop, torí náà tó wà ń bẹ tẹ̀tẹ̀ náà green ni, so wọ́n tanná tó bright
iná wọn yẹn máa ń change so wọ́n pa tó àtúntàn ó wà tán bright wọn. wọ́n ní Fisáyọ̀ wọ́n dúró kó tó ń kí bọ́ra ẹ lóbò. Fisáyọ̀ wà dúró nǹkan tó ń ti bọ́ra ẹ lóbò. wọ́n súnmọ́ mi ni o èmi sì mú lọ́ba ìyẹn sì kó nǹkan hánu gbẹ̀mọ̀ kí mo tí bọ̀ lọ ó kó nǹkan hánu náà sẹ́ wọ́n dúró nǹkan tó ń ti bọ́ra ẹ lóbò Fisáyọ̀. ayé ò wù mí àdúrà nǹkan tó ń ti bọ́ra ẹ lóbò ayé ẹ kò wù mí. kí ni èdè filẹ̀ kí n filẹ̀ náà ni kí n filẹ̀ wọ́n di búùsì tán náà tó ti ń bá lọ rí nígbà yẹn kọ́ òkè tẹ́ ẹ̀ bá bọ́ tàmí àdìdè fún yín ó ní wọ́n á dìde kó máa ọbẹ̀ tún mi lọ wọ́n kàn fà wọn padà báyìí wọ́n tẹnu bọ̀ wọ́n lẹ́nu ni straight kí ló ń ṣe ẹ́ wọ́n tẹnu bọ̀ wọ́n lẹ́nu straight wọ́n á gbọ́ wọn á fẹ̀yìn sí níbi ilẹ̀kùn wọ́n kàn tilẹ̀kùn lẹ́yìn mi ọkọ̀ stop jàre kí ni kí n stop o mọ̀ pé òun ṣe ní àmì ti dìde ó ní ojú wọn ti pọ́n oko wọn ó ti dìde ó ti lé ó ní ìjọ tó lọ lọ́rùn àǹtí kí ló ṣẹlẹ̀ ṣé ìwọ fẹ́ lọ sọ fún mi ewu stop ẹjọ́ tó lọ lọ́rùn ní ṣùgbọ́n burúkú kìdí kan wọ́n gáàdì òun báyìí wọ́n gáàdì òun mọ́bẹ̀ òun wá ń bẹ̀ wọ́n ní rárá kí ló ṣe é ewu ẹjọ́ tó lọ lọ́rùn ní ṣùgbọ́n burúkú ẹjọ́ tó lọ lọ́rùn ní ṣùgbọ́n burúkú ẹjọ́ mo fún ní ọba bẹ̀yìn nítorí ewu tó dùn àti tó múnú mi ní pariwo tí n bá pariwo ní ìsìn mo bá lè yín jẹ ni tí n bá jẹ́ tó pariwo ní ìsìn tí mo gbà fún yín mo tún bàjẹ́ ni ò bàjẹ́ nǹkan tó lè fi bàjẹ́ ni pé kó o gbà fún mi àǹtí ò yẹ kí n fọwọ́ kàn wọ́n mọ́ mi dẹ̀ fẹ́ lóní gẹ̀ẹ́fẹ̀ tó kí bẹ́ẹ̀ máa bá ìyẹn máa lọ bẹ́ẹ̀ máa lọ lo nǹkan fún mi tí máa gbàgbé lé òde jóná wọn náà bá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ mi lè ṣe nǹkan tó ní kí n ṣe yìí ó ní òòlù sí wa olóko wọn náà sì lè ti bẹ òde jóná ewu dẹ́ bá fọ́kàn mi máa pariwo bó ṣe tí òun wọ́yọ́ ibẹ̀ ni ọkọ̀ gàtà wọn sókè ni nígbà tó kó yẹn máa fi wọ ara òun oko rọ́bà tó òun lò ju oko wọn lọ àwọn oko ẹni náà gùn àǹtí ṣeun oko wọn máa gùn tó gúngùn ẹ̀ máa gùn tó 8 inches tí ò bá jù lọ tí tóbi ẹ̀ náà bí 8 inches ó máa tóbi o wọ́n gbé ní àǹtí ṣeun gbogbo oṣù wọn jákè wọn dùn dáadáa gbà tí wọ́n bọ́ọ̀n lájọṣepọ̀ tán wọ́n ṣe wáyé tó ń dà gbàtọ̀ fẹ́ dà wọ́n yọ ọkọ wọn wọ́n gbé sórí òbò wọn ibi orí dọ̀ wọn wọ́n ń dà bẹ́ẹ̀ wọ́n ní ó dùn mí wọ́n fọwọ́ wọn nára thank you ṣé ojú tó lọ wọ́n bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ wọn kó ń jọ kó máa sọ fáńtì wọn kó ń jọ kó ń dáríjì wọn pé àwọn ọmọ mọ̀ ìgbìkọ̀ táwọn rí yẹn ó ti kó táwọn ti níbàlòpọ̀ ní àwọn àti àǹtí ẹ̀dùbà níbàlòpọ̀ ní ìsinyìí ó ti kọjá 3 months ó ti kọjá 2 months táwọn ọba dẹ̀ ṣe àwọn ò fẹ́ ṣe kíní kan kí n jọ kí n ṣe gbá kan ọ̀nà wà ní ẹ̀ṣẹ́ àti mú tojú yín bẹ́ẹ̀ ẹ máa lọ àmì ìrìn lọ́wọ́ tí dáríjì mi a ní kí ẹ máa lọ mi ìrìn lọ́wọ́ tí dáríjì mi òkè ṣé kí n dìde fún yín gbà yín a ní kí ẹ máa lọ ẹni kí n dáríjì fún kíni fún kí ẹ fẹ́ replace ẹ padà àbí ẹ fẹ́ undo nǹkan tẹ́ ṣe ó dàbọ̀ jàre ó lọ́wọ́ dìde wá ọbẹ̀ túmù lọ wọ́n á wẹ̀ wọ́n sáré pé wọ́n ṣílẹ̀kùn wọ́n jáde àti òun wẹ̀ tó wọ́n ní kí ni nǹkan tó ń ṣe òun á sunkún níbi túmù yẹn àti òun sunkún àwọn àlejò òun náà wọ́n pààkì báàgì wọn wọ́n á lọ wọ́n sọ fún àǹtí òun ẹ̀wọ̀n sísá ẹ̀wọ̀n mú kúrò lọ́dọ̀ yẹn lé ní ìmú lọ́lé ìgbà wo ló ti ń rò òun lọ bá wọn lókè ni o òun ti pack bag mi mo lọ ṣé bó ṣe kó wéjú tì mí tí màá fi bímọ ni ìwọ mo ń lọ ìwọ mọ yìí ok mọ́mí ní pé kó wá dúró tì mí tí màá fi bímọ kó máa help mi ẹ ṣé bẹ́ẹ̀ lọ́mọ ọ̀dọ̀ tó ń help yín ẹ ṣé ọmọ ọ̀dọ̀ máa dàbí sí ẹni kíní kan sísá mi ó jẹ jọ tó lọ kí ló ṣe ṣé o ní ìdòwò ni bébí bá mi fún lówó bá mi fún ilé ló nídìí ṣé bá mi fún ní 50,000 àǹtí mi ò ní ìdòwò ṣé o ní ìdìrún nínú tó fún mi ẹ̀ máa rà fún ẹ àǹtí mi nífẹ̀ẹ́ mi ọmọ ìyá mi ọmọ bàbá mi ni ó nífẹ̀ẹ́ mi èmi làbí kẹ́yìn wọn báwo mo yẹ fẹ́ sọ fún pọ́kọ rẹ̀ bá mi lájọṣepọ̀ àǹtí ṣe mi ò fẹ́ ṣe o torí pọ̀lọpọ̀ àwọn sọ pé òun náà fẹ́ ṣe ni àǹtí ṣe mi ò fẹ́ ṣe o mi ò fẹ́ ṣe bó tí bá pariwo mo dalé wọn rú
mi ò tún pariwo náà mo dálé wọn rú ni. lónìí ohun tí gbọ́ òun máa dúró òun wá wọnú yàrá padà yàrá ọbẹ̀ padà àti máa bá wọn kí ló ṣe é ṣé ọkọ òun ṣe ẹ̀ ni ṣé ọmọ ọ̀dọ̀ òun ṣe ẹ̀ ni kí ló ṣẹlẹ̀. ó ní kò sí nǹkan kan ó ní àwọn ṣáà àǹtí òun ṣáà bẹ̀ wọ́n ṣáà dúró tó máa ṣe gbó fẹ́ kú òun tó bá ti wọnú yàrá yẹn ó máa tilẹ̀kùn òun ò lẹ́ni tóun fẹ́ kó máa pààrọ̀ fún yín ní gbogbo táìmù yẹn ẹni tóun fẹ́ àwọn ti jọjà so òun kò máa fẹ́ gẹ̀ẹ́tà rẹ̀ pé ó kó tó fẹ́ fọkùnrin ṣe kó máa bá láìfọ̀ òun lọ ọkọ̀ àǹtí òun ṣe máa wá táìmù tó wọn nìkan máa dá dúró ó ní àǹtí òun bá lọ sí clinic òun dẹ́ máa tẹ̀lé wọn lọ sí clinic ọkọ̀ wọn ló máa gbé àwọn so pàtàkì àwọn dé clinic àǹtí òun ní pé báàgì dà ọkọ̀ ní pé àwọn ògbé báàgì wà ní orí kí lórúkọ ẹ̀ wà ní oògùn ibo ní káàdì wà tí ọkọ̀ wọn máa gbé wọn máa drop wọn ni ó máa lọ táwọn bá ṣe tó máa padà wá gbá wọn ni bá ní oh god bẹ́ẹ̀ kò ń lọ mú wa nílé wọn ní òkè wọn ní kó má ṣe bí nìkan ní mọ́tò lágbójá ó jẹ tẹ̀lé mi wọn bá ní bó mi ṣe máa tẹ̀lé yẹn lọ mú kẹtẹ́fẹ́ mú wa jàre kò àti wọn ní pé tẹ̀lé náà ó jẹ tẹ̀lé wọn bá tẹ̀lé òun ṣáà ní mọ́tò òun tẹ̀lé wọn wípé wàlẹ́ bá wọn mọ àwọn other things wá pé kinní kan wọn àti ìfẹ́ bímọ o òun ṣáà lọ àti òun ṣáà ní kókó ń bọ́ wọn ra nǹkan wá àwọn ṣáà lọ táwọn lọ ó bá park ló bá dùbà ló bá ní jọ̀ torí Ọlọ́run mo rí bó ṣe ń ṣe ó dẹ̀ má jẹ́ káàntì ẹ mọ̀ táǹtì ẹ bá ti mọ márèjì ti bàjẹ́ má jẹ́ káàntì ẹ mọ̀ jọ̀ torí Ọlọ́run ò ní ṣorí burúkú má jẹ́ káàntì ẹ mọ̀ òun bá ní ṣé òun sọ fún wọn ni ò dáríjì mo ti dáríjì yín okay kí ló fẹ́ kí n ṣe fún ẹ kí ni meet up pẹ̀lú ẹ kí ló fẹ́ kí n ṣe no kó sí nǹkan tẹ́ máa ṣe fún mi tèmi ni pé ẹ avoid mi ẹni kí n dáríjì yín àbí kí n ṣe pé èèyàn kò ṣẹ̀ láàrin mi àti yín àbí mo gbà ẹ avoid mi pátápátá ṣé ní yàrá tí mò ń sùn sí yẹn ẹ má dẹnu ọ̀nà bẹ̀ ṣé ní pé ẹ fẹ́ máa try àti máa bá mi sọ̀rọ̀ yẹn ẹ má try yẹ ẹ fi mí lé kan yóò dá mi kò sí nǹkan tí mo ní tíyàwó yóò ní in fact your wife is more beautiful than I ojú kòrò lẹ́bi ṣe ókè ẹ bá mi pé mò ń ṣeré nìyẹn ẹ ṣílẹ̀kùn yẹn mi ò mọ̀ fine gbà tí mi ò fi kíìtì ẹ wá wọlé nìyẹn ẹ bá mi tí mò ń bára mi ṣeré nìyẹn duty yín láti bọ́ síta I'm a mature lady now of course ṣé mo jẹ́ ọmọ kékeré ni ṣé mo jẹ́ ọmọ 20 years ni I'm 22 years old ẹ wá wọlé kẹ máa lọ ẹ bẹ̀rẹ̀ sí bá mi ṣeré pa ẹ bẹ̀rẹ̀ sí ní pé máa bá mi lájọṣepọ̀ mo dé sọ fún mi pé I'm not interested bó ti máa pariwo oúnjẹ yẹn àti mi wà nù oyún má lè jẹ́ máa bàjẹ́ ẹni tí ló lè ṣẹlẹ̀ sí mo ṣe gbà mọ́ra gbogbo bẹ́ẹ̀ bá mi ṣe mo lè gé ilé jẹ́ kí pariwo káàtì máa pọ́sítà kó ní kí ló ṣẹlẹ̀ kí ló ṣe kíkọ́ kí ló ṣe gbá kan ẹ̀yin bó ṣe wọ́n táìpì tẹ̀tẹ̀ wáyé ẹ̀ máìndé ní ti ló lè ṣẹlẹ̀ ẹ̀ máìndé ẹ̀ bìkítà ìyàwó yín tó wà ní tó máa tó bí ẹ̀rù tí ẹ̀ bá yín wọ́n ṣètò ìyàwó yín fún operation wípé ó ní high blood pressure ṣé mo tí àti ẹ̀wọ̀n bẹ́yìn gẹ́gẹ́lẹ́ ń gbé wọlé mi sókò tó fi ní high blood pressure tí mo fi wá dúró tì wọ́n èmi tí mo tó wá dúró tì wọ́n náà tó wá expect pé kí n pariwo I can't shout but láti èní lọ ẹ avoid mi ẹ avoid yàrá mi ẹ avoid mi anything pertaining me please just avoid me if not èmi ni mo máa pa yín inú ṣì ń bí ẹ náà ni mo mọ kókó tí mo ṣe ò dá but just tell me sọ ọkọ tó fẹ́ mi ò fẹ́ anything tí má ní the way I will talk to my sister she will give me èmi náà ló máa ní kí n fẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ lọ́kọ̀ wọn mi ìfẹ́ mọ́ bí tó wọ́n yẹn ti jáde but I will talk to my sister she will give me àti mi ó lè yọ ẹ̀mí ẹ̀ fún mi so please just avoid me ẹ fi mí lẹ̀ tí bá ti fi mí lẹ̀ mi ò ní sọ fún ẹ̀dá àlàyé báyìí látẹnu mi àkànṣe wọn ni pé kò ṣẹlẹ̀ rí ẹgbẹ́ tàbí òun ṣe mistake bára wọn sùn tọ́jú ẹ̀ ń gbójú kúrò ń bẹ̀ àrú ògbójọ ṣe láàrin wa mọ́ ó dé avoid láti dánìkan dúró sínú ilé wọ́n ti pé èyí tí gbajúmọ́dá wà lẹ́ máa wá jọ́dún bá ti wà ní kitchen tó kébì nìkan mo dá ti jẹ́ ní kitchen lẹ́ máa wọ boxer ẹ máa wọ sí kitchen ẹ máa ṣe everything I saw everything you are doing but I'm not interested in you mi wá bá dé sister mi jẹ́ ok mo ti gbọ́ jẹ́ kí n fẹ́ 500,000 owó kíni o owó kẹfẹ́ máa dó mi lọ ní àbówó kíni just because pé nǹkan tí mo ṣe ok owó pẹ́ bá mi lájọṣepọ̀ àbí ok sir thank you sir olóńgbà á sọ fún mi pé aṣáàtì délé tí òun ṣáà mú kátà ń fẹ́ mú àwọn àpàdà dìbò táwọn àpàdà dé ojú òun ti kàn kí ló ṣe é kò sí nǹkan kan ibi tó lọ oúnjẹ yẹn náà ni pé èyí ti ń báyìí ògá ẹ̀ nìkan náà ni àwọn ìrópò tó ń tò síwájú wọn àwọn ọmọ wọn yẹn dẹ̀ bàjẹ́ wọ́n ṣàfihàn àti mo gbà káàdì wọ́n ṣe
àti ibẹ̀ lọ àǹtí òun bímọ ọkọ sísá òun send 200,000 sóhun ó ní I will give you the remaining 1 later ní ìbá sọ kankan owó yẹn wà bẹ́ẹ̀ mi ò fọwọ́ kàn nígbà tí mo rí pé ó send 200,000 lẹ́ẹ̀kejì ó dé 400,000 but time tó wà fi send lẹ́ẹ̀kẹta 100,000 lẹ́ẹ̀kẹta àǹtí òun ti bímọ owó 500,000 yẹn òun á transfer fún àǹtí òun pé ẹ bá mi kó dání àǹtí òun pé ṣé owó ọmọ ló fún mi àbí òun ni ara o ẹ ṣáà bá mi kó dání tó bá ti yá màá sọ nǹkan tó jẹ́ fún yín wà ní òkè òun ṣáà ṣe gbogbo ẹ̀ lọ àwọn ṣe kó mọ nípa tí wọn operation náà fi bímọ ṣòun dúró tí wọn òun bá wọn gbé mọ òun ṣùgbà kan òun wọn sáyìn fún wọn máa dúró tí wọn gbà tí òun gangan ló ń tọwọ́ bọ̀wé ṣe because as that time tó fẹ́ bímọ ọkọ wọn ò sí àrùn bọ́kọ́ wọn ti private hospital ni wọ́n ti jọ mọ̀ bọ́ ní pé òun ṣáà ní òun kan máa wọrí kó ní pé mo wà ń bẹ́ẹ̀ kan máa wọrí nígbà tán dé tọkọ wọn dé bí tí àti òun láìkè òun dé tán trust òun dé placenta ọmọ yẹn òun náà gbé fún òun lọ keep ẹgbà tọkọ wọn dé àwọn jọ lọ sínú garden wọn lọ sin tó ti yẹn so kò sí so wọ́n sáà ṣe ìgbà tán bí tán ṣe tán tára wọn ti wà òkè tóun fẹ́ máa lọ ní 3 months òun fẹ́ máa lọ o wọ́n á ní òkè kò sí wàhálà pé àwọn náà ti wà òkè àwọn náà gan ti wà òkè àwọn náà mà tó rí zoom ibi iṣẹ́ padà tó rántí òun náà ń ṣiṣẹ́ wọ́n á ní kókó wọn lọ drop òun ọkọ̀ wọn á fi mọ́tò gbé òun ó fẹ́ lọ drop òun bàtà àwọn ìpá wọn ti gbàgbé pé àwọn bára wọn lájọṣepọ̀ everything lọ déédéé wọ́n á lọ gbé àtọ́ wọn gbé òun lọ bó ṣe gbé òun yà sí hòtẹ́ẹ̀lì nìyẹn ló bá ní pé ó ṣáà ti fẹ́ máa lọ ó ṣáà ti dáríjì mi let's eat something wọ́n ní tẹ́wọ́ ti fẹ́ eat something kò sáwọn bí ó ní barbecue tó ń tà mí ìbàdàn táwọn fẹ́ kó ń jẹ ó ní kíkà tó ń tà mí ìbàdàn táwọn fẹ́ kó ń jẹ òun ní okay no problem wọ́n ṣáà jẹ wọ́n sọ fún un pé you know that last time tájọ oníbàálòpọ̀ yẹn kìnìkan bí bóun ṣe wò pé lórí burúkú lọkùnrin bóun ṣe mú fóun jáde nìyẹn òun ṣe bẹ́ẹ̀ ni kóun kọlù òun wá bẹ̀rẹ̀ sí rékọ́dì ó wá dàbí whatsapp rékọ́dì òun wá gbé sí ó ní bó ṣe ń sọ̀rọ̀ òun ní okay the first time tó kọ́ bá mi lájọṣepọ̀ ẹ rape mi ni ó ní má sọ bẹ́ẹ̀ mọ́ I don't want to shout because of my sister and this one now kẹ́lẹ́ drop mi sílé ọ̀dọ̀ wa ẹni mo ní mo fẹ́ wọ mọ́tò ẹ̀ ṣáà insist pé ẹ máa drop mi mo fẹ́ ṣe uber lẹ́ẹ̀ máa lọ drop mi okay fine ẹ wá fẹ́ lọ drop mi ẹ wá gbé mi yà sí hotel ẹni kí wá jẹ barbecue wọn fẹ́ kí n taste ẹ̀ now you are telling me kaka ni last time èmi àti àbúrò ìyàwó yín I love my sister so much nígbà yẹn ó yẹ kí n pariwo but ariwo tí bá pa nígbà yẹn ó lè gbẹ̀mí sister mi lẹ́ni tó rí tẹ̀yìn báyìí olórí burúkú alákòóbá kì í fi gbẹ̀mí sister mi wọ́n ní no kì í ṣe bẹ́ẹ̀ any amount even if it's 1 million I'm going to give 500,000 today tomorrow before ending of next month I'm going to give you the mini balance ó ní wọ́n bẹ̀rẹ̀ pé ṣé òun faná sóbò òun ni òun mọ bó ṣe rí ni gbà tí mo tó kó yẹn bọ́ ó ti dòkó lọ fún abẹ́ yẹn ó grab ọkọ mi owó anything tó bá fẹ́ in fact I can marry you ma fẹ́ send another country wà wà ń bẹ́ẹ̀ I can take you to America take you to London take you to kinikan in fact mo lọ gbẹ́lẹ́ fún Abuja we leave this Lagos mo lè lọ ra lé fún ẹ̀ bẹ́ẹ̀ kinikan I am rich I'm okay please allow me please I'm dying your obuwe ti dundun your food is kinikan ó ní òun sísá àwọn òde mọ̀ pẹ̀lú ìdá tóun fẹ́ lélẹ́yìí o ká ló bá mọ̀ ni kó mọ ìpọkọ tóun fẹ́ ò kì í ṣe ọkọ you are insulting me mo dey accept my sister can hear this sister mi ti bímọ she is out of danger so ẹ má worry ṣé máa gbé mi lọ àbí ẹ má stop ẹ ó ní nǹkan send kìíní ẹ sí another account òun ní nọ́mbà àwọn ní WhatsApp mi ni ṣé máa gbé mi máa lọ àbí kí n máa lọ fún alára mi ní àná don't worry I will take you agbẹ̀rún àjò kí n ronú sí wo anytime tó bá ti ronú sí wo just flash me or send me a message we enjoy ourselves òkè nìkan náà ó ní bó ń ṣe lọ lẹ́nu ẹ̀ pàtó ń délé mọ́yìn òun béèrè lọ́wọ́ òun ṣé bí ló máa lọ ọjọ́ kan lọ́dọ̀ sister ẹ̀ tọ́mọ ọba rí òní dé ó ló máa pe mọ́mí òun pé mọ́mí ṣe lè di ọ̀rọ̀ tó ń fẹ́ sọ fún yín ẹ lè dì mú mọ́mí òun ní high blood pressure kan ní àìsàn kankan tó ń ṣe wọ́n so òun ló bá wọn sọ̀rọ̀ ó ní wo sister òun yẹn ó ní high blood pressure gbà tó wà òun yẹn lọ́yẹ̀ kó ní high blood pressure ó nígbà tó wá sọ òun wá sọ fún wọn ó ní òótọ́ ọ̀rọ̀ mo sọ fún yín o nǹkan tó kọ́ wọ́n ṣe nìyẹn ó ní òun ò jẹ́ parọ́ fún wọn bóun ṣe ń bára wọn ṣeré òun sọ fún wọn tó di wọlé 30 minutes òun ò mọ̀ gbà tóun dá tóun ní kó òun ojú lò wọn ó ti ń sọ everything ó ní because I'm not a baby àmọ́ mi wá eléyìí kò sí nǹkan tá a kì í sọ fúnra wa mọ́ mi wà àǹtí àwọn mẹ́ta yẹn náà lájóbìnrin
èmi last born wọn, àwọn tó wà láàrin wa ọkùnrin ni wọn méjì. Wọ́n ní kí n má sọ fún sister mi o, kí n má jẹ́ kí sister mi gbọ́ o, kí n ṣe ní secret, mo á play voice note bó tún ṣe wá bá mi. Ó ní irú ọkùnrin wo lélẹ̀, àbúrò ìyàwó ẹ̀. Mo ní ìdí tí mo ṣe fẹ́ di sister mi gbọ́ ní ìgbà tán wà nù oyún yẹn. Ó ní nǹkan tí mo ṣe ó wà òkè bí mo ṣe pariwo yẹn, because ó lè tó bá ní pé òun sáré bọ̀ láti kíní kan tó sọ nǹkan tó ṣẹlẹ̀ fún, tó bá ṣubú tó bá kú ńkọ́, pé nǹkan tó ṣe yẹn ó wà òkè. Ó wá ní káwọn má sọ̀rọ̀. Ìdí tó fi wá gbọ́rẹ̀ wá bá mi ni wípé ṣó máa dá káwọn pe sister òun, káwọn sọ fún un wípé nǹkan báyìí lọkọ ẹ̀ ń ṣe o, àbí káwọn fi ṣe òkú òru káwọn máa wò wọn, kóun dẹ̀ má délé wọn mọ́. Ó ní kẹ́ advice o, ṣé kóun má délé wọn mọ́ ni àbí kí ni kóun ṣe? Thank you so much, God bless you. Ẹ̀yin tẹ́ bá mi wo fídíò mi, ẹ ṣé mo dúpẹ́, ẹ̀yin délé bókú ọmọ. Ẹ̀yin tẹ́ wà ní ìlú òyìnbó, ẹ̀yin ará America, Canada, ẹ̀yin ti UK, ẹ̀yin ti Germany, ẹ̀yin ti France, ẹ̀yin ti Spain, ẹ̀yin ti gbogbo yí pátápátá, ẹ̀yin ti Libya, ẹ̀yin ti Cairo, ẹ̀yin ti gbogbo, ẹ̀yin ti Côte d'Ivoire, ẹ̀yin ti Abidjan, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé, I really appreciate every one of you. Ẹ̀yin ti Nigeria, ẹ ṣé, thank you so much, I love every one of you. Bye.